fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Tani Yoshibi kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo ilé? mi ò wọlé. Frank bọ̀dá Saamu rè. mi ò wọ kẹtẹrẹ. mi ò wọ kẹtẹrẹ. kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀ fún mi? kí ló ṣẹlẹ̀? kí ló dé? tó o bá kọ́ ọkọ̀ fún mi máa ń lọ ọmọ lórí ìdánù. ṣó ya wèrè níbo ló ń sáré bọ̀? mo ní ìranù. ẹni sọ̀rọ̀. yí sí mi má sì dáyàn yí sí mi. kíre ta lè rí. ẹ̀yin náà ní Saamu. ibo lè bí ẹ tẹ́tí ìjà picture kì í ṣọjọ́ tó ṣubú ní tó lọ́ọ́ dákú. báwo lọ́rọ́ picture ṣe wá jẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé photographer wà nínú gbólọ́ yìí. ṣé kókó. oye ojú ni oye ní. omi nìyẹn jẹ́ kó lọ get omi wá. no mama okay. come and get omi. oya. Bro, Sam. Okay. This is okay. Man. Yeah, set up. Okay. Photographer wà nínú igbó. So odogbo ṣubú ni. Èmi yẹn sọ fún mi náà, mo sọ náà, èmi yẹn sọ fún mi náà. Ipe nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó rà dọ̀tún dà torí Ọlọ́run. Photographer wà nínú igbó. Ó yá fọ́ mọ́lẹ̀. Bọ́dá Saamu ẹjọ́ ẹ má jẹ́ fọmọ́lẹ̀. Ẹ wò nǹkan tó ń jẹ́ kí n rọrùn sùn sí lélẹ́yìí o. Ṣé kí látìgbà tí mo ti ṣe frame yìí ni mo ti máa ń sùn dáadáa. Mo jẹ́ tún máa ń gbàdúrà fún yín láràárọ̀. Ọlọ́run. Fọ́mọ́lẹ̀ àbójútó àwọn ènìyàn mo ní fọ́mọ́lẹ̀ tọ̀ fọ́mọ́. Mi lè fọmọ́lẹ̀ má jẹ́ fọ́. Bọ́dá Saamu mi lè fọmọ́lẹ̀. Ẹ fẹ́ kí n rọrùn sùn mọ́ ni. Ó dẹ̀ nílò oorun sùn. Ọlọ́run bàbá mi gba oorun lójú ẹni. Níwọ̀n kí ní rádaràda ìyá ṣẹ́wó ṣe orí bó ṣe rí. Ẹ wo bọ́dá Saamu ìyẹn tí nǹkan lèmi wá. Woman kan ìyá àgbàlagbà ni wọ́n ń béèrè yín. Wọ́n dẹ̀ sọ pé nǹkan táwọn fẹ́ rí yín fún wọn ló wà spiritual. Torí ẹ̀ ni mo ṣe fún wọn sínú yàrá mi pé mo fẹ́ wá pè yín wá. Ẹ jẹ́ á lọ nínú yàrá mi. Kí ló ṣe nínú yàrá tiẹ̀ tí ò lè dúró dè mí níta? Ṣé wọ́n mọ̀ rí ni? Èmi náà kọ́kọ́ pàdé níta àgbàlagbà dẹni wọ́n mi lè dá wọn dúró síta. Mo ní kán dúró kí n lọ pè yín wá ni. Orí ẹ bàjẹ́ torí o ti rí tíà kan jí gbé níbi tó ti ń bọ̀. Àtàlòkù tẹlifíṣàn ó kàn jẹ́ ká everybody máa wọnú yàrá kán lè máa rí bó ṣe tó. Àbí bẹ́ẹ̀ kọ́ kò sí wàhálà. Sórí wọ́n mo padà bọ̀ nítorí picture yẹn o máa fọ́ mọ́lẹ̀ lójú mi tó máa rùn lójú mi ní tó. Oníranù ìyá fún wa kiri òun náà lójú ẹ̀ kọ́kọ́ débẹ̀. Wèrè èèyàn ọmọ wèrè gan ni mò ń bá gbélé kí ló jẹ́ ìwà débẹ̀ sí. Idiara. Wọ́n lé kí ló ṣẹlẹ̀. Ìyá ọ̀dà ẹ gbà mí. Ṣé kìí ṣe bíṣọ̀ tó wá yà níta ni? Yé! Yoshibi! What effrontery? Kí ni túmọ̀ kan tó ṣe iná sọ fún mi? Why tó fi tìbí lu bẹ́ẹ̀ díẹ̀? Kí ni mo ṣe tó jẹ́ tuntun? Ìwọ ọmọkùnrin, ṣó rò pé mò ń bá ẹ ṣeré ni? No, ṣó fi pé pípadà wá tí mo padà wá yìí eré ni mo gbé wá. Mi ìgbéré wá mi ò bẹ́ ṣeré. Mo ti sọ fún ẹ, mo dẹ̀ tún sọ, mo tún tẹnu mọ́ pé kò síbi kankan tó ń lọ, ó lè já mọ́ mi lọ́wọ́. Èmi àti ẹ wò àtijọ́ lẹ̀pọ̀. A máa bára wa kalẹ̀ ni. Mo mọ̀ yí pé mo ti fi ẹ́ ṣakọ sẹ́yìn o. Àmọ́ gbogbo time tèmi náà tí wọ́n náà ti waste nǹkan. How? Tó tiẹ̀ jẹ́ kí n ronú pé ọkùnrin kankan wà bí kankan tó ń exist ní anywhere. Bí báwo? Ṣó gbà fún mi ni? Attention mi ṣó ló understand ẹ̀ ni. Báwo ni mo ṣe wá waste time ẹ̀ sọ fún mi? Má rò mí ní ẹjọ́ kankan o. Torí gbogbo ẹjọ́ tó ń rò yìí, ó ti sú mi. Kò sí mẹ́sẹ̀jì ẹ kankan tó fẹ́ jẹ mí.
o ò lè ní motivational talk kankan lẹ́nu rárá tó máa jẹ mí. The only message tó lè jẹ mí òun ni pé kémi àti ẹ̀ ká fẹ́ra wa ká dẹ̀ bára wa dọjọ́ ogbó ló bá tàn. Orí ẹ̀ dàrú. Lọ́nà wo? Ó ń ṣí èrè gidi. Ọpọlọ ẹ̀ ń ṣiṣẹ́ sẹ́yìn wo kàlẹ́ndà ẹ̀ 2001. Wọ́dún tá a wà. Bọ́pọlọ ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ní kàlẹ́ndà ló yàrá ẹ̀ ṣe ń ṣiṣẹ́. Èèyàn lè wo bí kò ló fẹ́ wo kàlẹ́ndà. Ó rí pọ́wọ́ ẹ̀yìn ló wà. Ìwọ tó rí ẹ̀ ti dàrú yìí. Jẹ́ kí n sọ fún ẹ, jẹ́ sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ fún ẹ. Èèyàn fagídí mú nǹkan o. Ṣé o máa fagídí mẹ́ṣin dòdò, o máa fagídí fún lómi ìmọ̀ ni. There is time for everything. Bó ṣe wù ẹ́ tó olóòfẹ́ mẹ́sẹ̀gì jẹ́ tó máa ń sọ mẹ́sẹ̀gì tèmi fún ẹ nítorí ayé mi nìyẹn, ọ̀nà tí mo fi ń gbégbé ayé mi nìyẹn. Tó o bá fagídí fẹ́ mi sì báwo ló fẹ́ lórí ayé ẹ̀ pẹ̀lú mi? Ohun tí ò wù mí lọ́kàn, o fẹ́ fagídí bá mi ṣe. Ìgbà tí mo ní interest inú ẹ, ìyẹn nígbà ayé kàlẹ́ndà yìí, ó dẹ̀ ti kọjá. Ìgbà ayé ẹ̀ mo ní interest inú ẹ o, kò sáyé interest kankan mọ́ bó ṣe lè wù kó mọ́. O ò lè fagídí fẹ́ mi o, èmi ò dẹ̀ fagídí fẹ́ ẹ. Kò sẹ́ni bọ́dì tó fagídí márì láyé yìí, ó máa padà sunkún, ó máa jìyà bẹ́ẹ̀ ni. Ó lówó ni mo ṣe fẹ́ fẹ́ máa rọrí mọ́ bó pẹ́ bóyá á change orí yìí ti jọ bàjẹ́ papọ̀ ni orí ẹ̀ ti jọ bàjẹ́ papọ̀ ni bó bá pẹ́ tó bá change ṣẹ́mi ẹlòmíì gbé ẹ̀mí ẹlòmíì ò lè kà so ẹ̀mí mi ò lè gbé o torí mi ò ní interest inú ẹ̀ and that is it. Wo gbogbo eléyìí tó gbé sókè picture mi tí mò ń wò lókè mo ríra mi bíi star ni o àìmọye àwọn star tí wọ́n máa ń ṣe frame fún tó máa ń gbé frame wá fún o ṣó ti yí ẹ̀ sìn ọmọ ti bí náà tó gbé frame mi sínú yàrá ẹ̀ mórí. Má fi mí wé kinní tó àtọ̀hún wá tó kàn fẹsẹ̀ lá tó fẹsẹ̀ òsì rìn wá síbí báyìí. Má fi mí wé anybody. Ó lóun fẹ́ fẹ́ mi ìwọ náà lóun fẹ́ fẹ́ mi ni agídí lè fẹ́ fi fẹ́ mi orí ẹ̀yìn méjì òdì ẹ̀ pé kò lè sẹ́ni tí mo lè fagídí fẹ́ nù yín tó bá tó tẹ̀ fún mi máa dá settle down ni kíni o ṣe frame òun náà ṣe frame ẹjọ́ ń ṣòṣì ṣé mi lè play game fún o bá yẹ mọ́ mi o bá yẹ gbá mi ò kí ẹ̀ kò yẹ orúkọ tó bí mi gangan Sàámú ni ṣé ti kí ló ṣe. Orí lé pílò. Yoshibi kí ló ń ṣe ara ẹ ń lọ. Nǹkan kan ò ṣe mí. Ó yọnu ni. No. Ó gbádùn. Ó wà okay. Ó gbádùn. Yes. Ó gbádùn. Ó wà okay. Ó wà okay. Okay, borí lé pílò. Ṣó o lálàáfíà ṣá. Kí ló fẹ́ ṣe náà? Wò Sàámú, mo lè rèpù ẹ o. Kí ni gbogbo eléyìí gan pàápàá? Ó lè ṣe kéde. Borí lé pílò jàre. O máa rèpù ta ni. O fẹ́ rèpù 10 community. O fẹ́ kó 10 community sàbẹ́. Bẹ́ẹ̀ ṣe kúkú oró nìyẹn wàá kàn ládàánù ìgbà tí mo submit ego abẹ́ mi ò ní ayé kàlẹ́ndà yìí ego abẹ́ mi ti hide nǹkan mi tí bá gbá ìdí ẹ̀ṣẹ̀ lójú tí bá gbá ẹlẹ́ṣẹ̀ lójú ojú ẹ̀ máa yíbo ó máa ga ní gíláàsì tó máa wádò ó máa ju tòǹdó kọ́sítúmì àlọ́. kó lọ́dẹ sójọ́ orí ẹ̀ bàjẹ́ ní kí ni ìwé ìlàrọ̀ orí ẹ̀ ti yí torí gbà tẹ́mi fẹ́ gbà yẹn tó gbà ó ní mo ń sọ jáde tó ń dàbẹ̀ ní pé mi ní interest nínú ẹgbà yìí gbogbo ọgbọ́n ni mo lò gbogbo àrékérekè ni mo lò episode ẹ̀ pọ̀ bí wèrè nígbèsí ayé mi tí mo fi wẹ́gbẹ́ pé kí lè fún ẹ wèrè obìnrin episode kò ti pè náà lọ fẹ́ fagidi fẹ́nu ó bá lagùn ó ìwà ní 70 ó ì tí rí mi mú ó ṣí èrè ẹ lọ plan gbogbo ẹ lè rí mi mú èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Èèyàn fi tipátipá èèyàn fi agídí ṣe nǹkan láyé yìí gbogbo téèyàn bá fi tipátipá àbàgídí ṣe èèyàn kì í ẹjọ́ irú kan bẹ́ẹ̀ gbẹ̀yìn lọ́jọ́ ayé ó máa padà sọkún ni àwọn èèyàn kan ló máa wà bẹ́ẹ̀ tó máa sọ fún ẹ pé kí ló dún bẹ́ẹ̀ fún un ṣé bó yẹ kí wọ́n náà mọ̀ orí ẹ̀ ò pè níwọ wò bí o máa regret lọ́jọ́ ayé tó bá fà gidi ṣe nǹkan torí Saamu ti lọ mọ ẹ lọ́wọ́ ṣe yí 5 máa 5 ayé ẹ̀ pàánù rí ẹ̀ dànù. When it is time for me tí bá sọ pé mo fẹ́ settle down gógó máa lọ orí ẹ̀ bàjẹ́ wọ́n ló fẹ́ fipá mú mi orí ẹ̀ ti yí get out. Tíìsì wo ni mo tún lè lò láti fi mú bọ̀bọ̀ yìí o kò gọ́ṣá o ò tí ì rí nǹkan kan o ò tí ì mọ nǹkan kan mo ń sọ mo tún sọ mo ń tẹnu mọ́sẹ̀ pé èmi àti ẹ nínú ilé yìí
ìpadàbọ̀ mi yìí àjọ lẹ̀ pọ̀ títí ayérayé ni kò sí nǹkan tó máa ní pé kí n má fẹ́ kò sí nǹkan tó máa ní kó má fẹ́ mi ṣebí wọ ni ò tí ì rí nǹkan kan. Saamu Alajo. Saamu Alajo. 10,000 ló wà nù kíní ìbọ̀bọ̀ yóò dẹ̀ ń kàkàtúnkà. Yoshibi kí lélẹ̀? Owó ni. 10,000. Bá ń gbé tó bá kéré. Yoshibi ẹ wá àwọn kan sí ẹ náà. bá mi kọ mi ní kankan tí mo fẹ́ wá sí. ẹ wò tóun bá ṣe ṣẹ́yìn tó kù máa ṣe. Wọn kò sí ìtọ́ bíire nu wọn kó lọ. Tí màá sọ pé kó lọ, wọn lè lọ wọn rí. Ẹ wò 10,000 naira tí mo ní lélẹ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe iṣẹ́ yìí kẹ́ bá mi ṣe gidi ni torí mi mọ̀ bí mo ṣe máa ní irú yìí ní àbúrò tí ọmọ kan tí ò ju èèrà tí mo lè tẹ pa tó máa victimize mi nulẹ̀ mo ní kẹ́ bá mi lù kẹ́ bá mi ṣe bó ṣe ń ṣojú ẹ bá mi lù kẹ́ bá mi ṣe ṣàkàṣàkà ẹ bá mi nà tó bá dé hospital gan ẹ tún bá mi nà mọ́ hospital tó bá ń dákú báyìí tó ń jí ẹ tún máa bá mi nà kó tún máa dákú padà kó tí mo fẹ́ kẹ́ bá mi ṣe nìyẹn dẹ̀ wá ń ṣe bíi pé kíní. èmi àti yàn fámílì àjọra ṣé mo jẹ́ àbúrò yín ni ẹ̀rẹ̀ ń fọwọ́ lálẹ́ bí ẹ ní àwọn àbúrò yín wà níbi kan ẹ dá àwọn àbúrò yín mọ́ ẹ̀mí ṣàbúrò yín o. ẹ gbà mí ó máa lóun ṣàbúrò mi jọ̀ọ́ ṣé mi àti ẹ wà nù ẹgbẹ́ ni ẹ wò tóun ò bá ṣe ṣé ẹ̀yin mẹ́ta tó kù ṣe bá mi ṣiṣẹ́ yìí ẹ dáhùn náà. ẹ ti lọ fún ààrẹ láti máa bá fún àlọ fún àbáyé ó ti yé yín ó ti yé ọmọ olú tó bá ṣe ẹ̀kọ́ ní kẹ́kẹ́ àwọn ọmọ ó ti yé yín báyẹn fòun lẹ̀ báyẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó tí mo ní lélẹ̀ ṣé ẹ máa bá mi ṣe àbẹ́ mi ṣe ẹ sọ̀rọ̀ mi ò ní time. táìmù ò lè fẹ́. ẹ wò time tó bá wù yín òun ni kẹ́ ẹ ṣe iṣẹ́ yìí bò ẹ má jẹ́ kó pẹ́ rárá ẹ dẹ̀ make sure pé time tẹ́ bá máa ṣe bọ́dà Saamu ò sí nílé ẹ bá mi ṣiṣẹ́ ìkẹ́ bá mi ṣe dáadáa ni o. ẹ kàn pariwo ni ariwo lè solve ẹ tẹ bá ń pariwo báyìí ẹ lè rí result kẹ farabalẹ̀ sẹ kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ bá mi ṣiṣẹ́ tẹ́ máa ṣe 10,000 àti mo nílé mi ò ní ṣiṣẹ́ kí ló pẹ́ lómi ta. gbàjáre màmá pè yín adé máa sọ̀rọ̀. 10,000. ọ̀dọ̀ bọ̀dá Saamu là ń lọ ṣé mo pé mi ti ń gbádùn vibes bọ̀dá Saamu ni ṣé irú àwọn alamá lọ ṣe fọ́kọ sọ́dọ̀ bọ̀dá Saamu ni. báwo ìmọ̀ ń gbádùn ẹ̀ tiẹ̀ mò ń gbọ́ ẹ. àlàyé ilé ò lè wọ́ọ̀kì gbà àfà ṣòfẹ́ àbó gbàjáre. oṣù bàtàn bá mi gbówó Saamu gbà wọ́n lè fi ṣe oṣù bàtàn mo fẹ́ gbówó mi Saamu máa gbó. pé ń bọ́ bọ̀dá Saamu gbọ́rọ̀ òde. sọ́rí ìtọ́lọ́hún fi bọ̀dá ń ṣe fún wa ládùúgbò yìí kì í mọ̀ ṣe kéke ọpẹ́lọpẹ́ wọn lára wa ọlọ́run kú nígbà wọn lọ́wọ́ wa ìmọ́lẹ̀ wọn ò sì ní wòkun lágbára ọlọ́run ó ní mo ṣe ní wá bí ọpẹ́ dákun níbo ni ọba adé náà. olójú ẹyin ọ̀rọ̀ wo lẹ ń sọ pé bọ̀dá ọ̀rọ̀ wo ló ń bá dé kí ni bọ̀dá Saamu yanjú kí ló ń dá sí. ọmọ tí wọ́n sọ ọmọ tí wọ́n gbà á lẹ̀. Yoshibi yẹn là á jẹ jẹ lọ́kọ̀. Ani Yoshibi dà sẹ́. Yoshibi. Mo sọ mi kọ́ wọ̀. ọmọ bọ́lá rí sí ẹ màá sí ẹ̀jẹ̀ ní fífẹ́ òun wáyà mi ṣá. kí ló ṣẹlẹ̀. Èyí la wá wà pẹ̀lú ìgò àwa kọ́ lórí ìyá. Àbí àwọn ọ̀rẹ́ ká máa bèrè pé kí lẹ́yìn wá ṣe é bí ojú kí la wá ṣe é. kí ló ṣẹlẹ̀ náà. wá ọ̀gbẹ́ni bọ́lá ẹ̀bẹ̀ jọ ìjára là wá sí ibà abẹ́ kù díẹ̀ pa ni. Yoshibi là fẹ́ kú jà máa kú. kí ló ṣẹlẹ̀ nù. kí ló ṣẹlẹ̀ nù. tí mi ti kù lè ṣe gbogbo eléyìí níwájú ilé ẹ gbà mí. Dọ̀tún abẹ́rẹ́ ní tó ṣẹlẹ̀ ni. I'm freezing. tí mi ò travel. Shit is crazy. ikú ò ní pa mí o àrùn ò ní ṣe mí o ẹni tó bá ń ro kúrò mi ò mọ ló máa tẹ́ ẹ kọ́kọ́ kókó àti igi owó yìí kò ní dáa fún yẹn kó lẹ̀ ẹni rò yín ṣe kò ní dáa fún. Shit is crazy. ta ló ràn yín ṣẹjọ ta ló ràn yín. mo ṣe àwọn tó ń ṣe àwọn máa fún díya Yoshibi àwọn máa fi gò fọ Yoshibi àwọn máa pa Yoshibi ni wọn ẹgbẹ́ òyìn ni mo ṣe ń bọ̀ ta. kí ló ṣẹlẹ̀ tá ni mo ṣe. ta ló sọ nù yín pé Yoshibi yẹn dà wọ́n máa gún di iyẹ̀pá mo fẹ́ gbọ́ ta ni. àwọn wo ló náà fẹ́ gún di Idiara pa ta ló ràn yín.
Ìyáṣà ọmọ ẹ má bínú. Wọ́n ti gbowó fáwọn àwọn adẹ́fẹ́ wa ṣiṣẹ́. Wọ́n ní ká bójú lédi yìí jẹ ni. Ní sùúrù olórí burúkú. Aṣièrè bí mo kákò. Ta ni jẹ́ ìtò fẹ́ bà yí ẹ̀jẹ̀? Ìdiara. Tó bá tiẹ̀ jẹ́ pé Ìdiara ló kú ni ṣé bí kò bá da ẹwọ́n ní tẹ̀mí sí. Olórí burúkú àgbàyà. Ìwọ lọ rán àwọn èèyàn wá kó wá náà mí. Ọmọ inú ẹ àǹtí àgbàyà ọ̀dẹ̀. Ta ló lọ́wọ́ pé kí wọ́n wá gúdì Ìdiara pa? Yoshibi. Ta ló rán yín wípé kẹ́ ẹ̀ wá bàyé Yoshibi jẹ́? Níwọ̀n àwọn kúntakúntẹ̀ burúkú yìí tó wá kápẹ́bù àti ṣerú kan báyìí wá rí. Vice versa. Shit is crazy, bro. So ẹ ti bá dé level yìí. Ẹ ti bá dé level yìí. Kẹ́ ẹ̀ máa ránkú síra yín. Lẹ́wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́gò bí. Lẹ́ ń kógì káàkiri. Èlò ló fún yín ná. Ẹ jọ̀ọ́ èlò ni Yoshibi fún yín. Èmi ló yàká sí. 10,000 náà fún yín kẹ́ ẹ wá fi gún di ìyá èèyàn. Èlò ló fẹ́ yín pé kẹ́ ẹ wá fi ṣe iṣẹ́ fẹ́ wá ṣe. 15 kò lè dáa fún ìyá yín. Níwájú tèmi ẹ dọ̀bálẹ̀. Ẹ dọ̀bálẹ̀. Ẹ dọ̀bálẹ̀. Ẹ dìde. Wọ́n fún yín ní 15,000. Wọ́n fẹ́ yín ní 10,000 lẹ́fi wá ṣerú ilé. Níwọ̀. O tí màá ṣe lélẹ̀ nítorí pé headquarter mi lẹ wá. Gúrùpù kankan máa fún yín ní 20k. Bọ̀ kíní kan rè. Kíní tó o bá tún nà ọ́ máa gbá tiẹ̀. Kíní kan rè. 20,000 yẹn ìyá yín máa yá yín lówó sí. Torí máa wọlé lọ́sìn. Kíní kan wà lọ́wọ́ mi wọn bí yẹ èèyàn dá tí bá fi sínú omi tí bá wọ̀n lù yín ẹ máa ṣubú lulẹ̀ ó di handicap tó dìde ìyá yín máa wá yá yín lówó sí tẹ́ máa fi tọ́jú yín pẹ̀lú 20k yẹn tó bá bí ìyá yín ẹ̀jẹ̀ ń jáde kí ìpadà bá yín bí iwájú lèmi lẹ kógò wá mo ń bọ̀ wá bá yín o mo ń bọ̀. Kí ni kò sí kankan wọn ọlọ́kùnrin tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ àkúnjẹ kékeré lásán lọ́mọdé ààrẹ oní bp o ti fẹ́ kúlẹ̀ kíkú tó dé kí ló ṣẹlẹ̀ tó ṣé wọ́n ló lọ̀rọ̀ ni. kí tiẹ̀ ẹ wo èmi ò rẹ́ anybody ẹ tó bá máa kú ni kó kú o kò sí kan tó kàn mí o. Damn! Yoshi! You are stupid. Yeah, you are very stupid. Èmi. Yeah. Èmi ó ti ẹ̀ bá fọ́ kú. Orí ẹ̀ kú. Sobe. Nínú yàrá mi ẹ ṣe gan tẹ wá ẹ ṣe gan kí wá ní jíjẹ kí wá ní mímu báyìí. Mo sọ bẹ́ẹ̀ tìyẹn lẹ̀ wá kú yẹn. Ogun èṣù ò ní borí wa. Àmín. Bọ̀dá Saamu kọ́ ẹ. Bọ̀dá Saamu. Ẹni kí mo fẹ́ jẹ mo wà ókè o èmi ò jẹ nǹkan kan o mò ń lọ láti ibì kan dé ibì kan ni pàápàá jùlọ àwọn ọmọ ọjọ́ wa mi ò lè ṣaláì má dé ọ̀dọ̀ wọn lóòrèkóòrè basically iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ house to house evangelism ni so ó ti mọ́ mi lára láti máa ti lé délé. Ẹ ṣe gan-an actually èmi ló yẹ kí wá bá yín ṣùgbọ́n tí mo tún èmi Yoshibi mo gbé yín dìde. Ó ti mọ́ mi lára. Ẹ ṣé Ọlọ́run ní fi yín sílẹ̀. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo mọ̀ yí pé Ọlọ́run ń lò yín. Mo mọ̀ yí pé àgbàṣe àdúrà ó wà lẹ́nu yín. Mo mọ̀ wípé Ọlọ́run ti ọwọ́ yín, ó ń ti ẹnu yín, ó ń ti ara yín, ó ń ṣe iṣẹ́ àmì, ó ń ṣe iṣẹ́ ìyanu fáwọn èèyàn. Ṣé sọ bẹ́ẹ̀?
ṣé wá rí àgbàṣe àdúrà tó wà lẹ́nu yẹn ó ní mo fẹ́ kẹ́ bá mi fi ṣépè fẹ́ nìkan kó kú dànù. kí ló dé ẹ̀yin àti ta ni kí lẹ rò débẹ̀ ẹ fẹ́ pààyàn lórúkọ Jésù Kristi ẹ̀mí ènìyàn ò ní tọwọ́ mi bọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ̀mí ènìyàn ò ní tọwọ́ ẹ̀yin náà bọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin àti ta ni. ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ ẹ wò ó léèyàn kó tó ní ayé mi lára ẹni yẹn fìtínà tì mí ẹ wò ó nǹkan tó tẹ̀ wá nú mi ní pé kẹ́ bá mi pa ẹni yìí. Allahu Akbar. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Alájà n tí ọ̀dà ní jábọ́ lẹ́nu yín kódà kò yẹ kẹ́ ẹ mọ́ sọrú nǹkan báyìí èrò yín ò gbọ́dọ̀ gbàbẹ̀ gbèlè tà sí wípé ẹ sọrú ọ̀rọ̀ tí ọ̀dà kódà kéèyàn pààyàn n tí ọ̀dà ni àlùkánù ò nífẹ̀ẹ́ sí àlùkùránì tí mo gbé dání kọ̀ọ̀kan wa lẹ́kọ̀ọ́ ká pààyàn àwọn àfáàtà kí wọ́n lóun ọ̀kan abọ́ tí ń pààyàn bá a ṣe gba ayé àwọn èèyàn là táyé àwọn èèyàn mọ̀ dùn tí ó mọ̀ lóyin ń tọ́ kọ́ wa nílé kí wọ́n ẹ má ti ẹ̀rù rárá dépò ń pẹ́ sọ lẹ́nu ara yín wípé ẹ fẹ́ pààyàn gbólóhùn tí ó dáa ni o ẹ tọrọ àforíjì kọ́ lọ sí àforíjì fún yín lórí ẹ̀ o. síbẹ̀ ó lẹ́nìkan tó ń lérí mọ́ mi tó ń sọ pé ó kù ibi tí mo máa gbé gbà tó ń sọ pé ó kù bí ògo mi ṣe máa yọ tó ń sọ pé ó kù ibi tí mo máa gbé ọ̀rọ̀ ilé ayé mi gbà sọ bẹ́ẹ̀ ó sọ fún mi pé ayọ̀ mi ò ní kalẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀yin ló mọ̀ pé mi ò kì í ṣọmọ kékeré mọ́ kéèyàn kan tún máa sọ fún mi ní èjì mi yìí pé ayọ̀ mi ò ní kalẹ̀ ẹ wá sọ pé kí n má pariwo ẹni bẹ́ẹ̀ ẹ wò sọ pé ẹ bá mi pa o. ẹ ní sùúrù inú ayé náà ni gbogbo wa jọ wà yìí oríṣiríṣi nǹkan ló dẹ̀ ń ṣẹlẹ̀ ẹni tó ń hùwà re àwọn ènìyàn ń kórìíra ẹ̀ olóòótọ́ ènìyàn àwọn èèyàn ń kẹ́gàn ẹ̀ so ẹ má wo ti wípé bóyá èèyàn ń lara yín àbí èèyàn ò fẹ́ ìsinmi fún yín kẹwàá ti torí ẹ̀ sọ wípé ẹ fẹ́ pa ẹni yẹn Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ Bíbélì ò fi kọ́ wa kódà ẹni tó bá pa èèyàn pípa náà la máa pa ó tí Bíbélì sọ nìyẹn so ẹ̀mí ènìyàn ò gbọ́dọ̀ tọwọ́ yín bọ́ kò dẹ̀ gbọ́dọ̀ tọwọ́ ẹnikẹ́ni bọ́ ní sàkánì yín ṣe rí ẹni yẹn n bá gbà yín lámọ̀ràn wípé ẹ jẹ́ kí n mú ẹni yẹn máa fi ọ̀rọ̀ Ọlọ́run bá ẹni yẹn sọ̀rọ̀ ó dẹ̀ máa gbọ́. ẹ wò ó sọ bẹ́ẹ̀ mo nídìí kẹ́ mọ ẹni yẹn ẹ ṣàbá mi ṣe nǹkan tí mo ní kẹ́ bá mi ṣe bá mi lo àgbàṣe àdúrà ẹnu yìí. Sista Yoshibi sá àgbàṣe àdúrà yẹn náà la máa fi bá ẹni yẹn sọ̀rọ̀ òun ló máa fi gbọ́ tádẹ̀ yí padà ẹ wo à gbàdúrà fún ẹni yẹn ọkùn ẹ̀ dẹ̀ máa rọ̀ ẹ tí ẹ wá mọ́ṣẹ́ àdúrà tá a máa tún ṣe tá a bá tún wá gbàdúrà fẹ́ nìyẹn a máa sọ fún Ọlọ́run a bẹ̀ Ọlọ́run pé kọ́lọ́run kó lè jìnnà sí yín kẹ́ ẹ lè ráyè ṣe ti yín. ìyẹn náà tún dáa kúrin jìnnà kí má tiẹ̀ gbúrú ẹ kí má gbóòórùn ẹ rárá sàkání mi. ṣe rí ẹni tóun tẹjọ ń fà ṣe ẹ pa lọ́mọ ní àbò pa yín lọ́mọ kí lẹjọ ń fà káàkiri. ẹ wo mi ìgbà kankan lọ́wọ́ ẹ̀ àmọ́ tó bá rí mi bí kí ikú báyìí ló máa ṣe. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ sálẹ̀ fún tóun sọ̀rọ̀. ó ń ṣe ní tẹ̀lé bá sọ̀rọ̀. tó bá wá jẹ́ pé a lè bá sọ̀rọ̀ ṣèbọ́n náà lè bá sọ̀rọ̀ kó gbọ́ ẹ jẹ́ bá yín fẹjú ẹ̀sùn Ọlọ́run ká ṣàdúà kọ́lọ́run ó sì gbọ́ pé kọ́lọ́run ó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ mọ̀ sí tiẹ̀ báyìí kẹsì mọ̀ sí tiyín kẹ́ mọ̀ gbé ìgbé ayé rọrùn tẹ́nìkan kan ò sì ní dẹ́rù bá yín mọ́ tí nǹkan ò sì ní ṣẹlẹ̀ irú yìí ò tún kọ́ o. ìyẹn náà wà òkè. ìyún ní kẹjá kan kẹjá ṣe ẹ máa wá rò pé èèyàn kan ó pa yín ẹ pààyàn ẹ fẹ́ pàjẹ́ ẹ má ro nǹkan tí ò dáa o ní tí ò dáa Ọlọ́run nífẹ̀ẹ́ sí Ọlọ́run ní dàyín lágbomi lágbára Ọlọ́run. ṣé rí àáfàá táwọn agbomi mọ̀ lára wọn Alhaji Mukadam Ọlọ́run fún ọmọ bàbá Ọlọ́run gbọ́ ni nílẹ̀ agboolé òjì bára tá má fọ́ láwọn bí Ọlọ́run gbàdúrà wọn ni o Ọlọ́run gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti yín. a máa gbàdúrà ń sìn àdẹ́tún máa gbàdúrà fún yín lóòrèkóòrè ẹ̀dìgbò ẹ̀jẹ̀ àgbàdúrà orúkọ Jésù agbórúkọ yín gan torí pé ń gbọ́ tiwa ẹ gba ọpẹ́ wa lórí ìránṣẹ́ yín ẹ gba ìyìn wa ẹ ò ṣàmì yẹn dáadáa o fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wọn ẹ gba ọpẹ́ wa a gbàdúrà nípa ti ìránṣẹ́ yín Olúwa ẹnikẹ́ni tó ń dà wọ́n láàmú Olúwa lè jìnnà rere Olúwa lè jìnnà sí wọn Olúwa lè jìnnà sí wọn gbogbo ẹni tí kò fẹ́ wọn fún ìsinmi gbogbo ẹni tí kò fẹ́ wọn fún ayọ̀ a ò fẹ́ kó rójú ráyè tiwọn mọ́ rárá Olúwa lè jìnnà sí wọn ẹ̀mí mímọ́ ẹ lè jìnnà sí wọn
Ọlọ́run gbàdúrà yín Ọlọ́run ò ní fi yín lẹ̀ kò ní dá yín náà àfa ire Afa. bọ̀dá yìí ní ìtẹ́jọ́ dira yín wì. Ìwọ fa ìfìyẹn lẹ̀ àdúrà ní kẹ́ bá mi gbà. ọ̀dà Ọlọ́run ò ṣe rọrùn. Bismillahir Rahmanir Rahim. Inna rabbana lakal qawlu wa ma fihi jami'an la yuhada aquhu qatu sujudan wa ruku'an wa itikafan wa dawafa. Sórí tí mo ṣe pè ẹ́ yìí wàhálà ti wà nínú ilé ìgangan ni. Ní the month reason wọ́n fẹ́ yọlé ayé lẹ́mìí mi wọ́n fẹ́ gbẹ̀bẹ̀ mi pátápátá ni. Ànàkó àwọn tout wálé àwọn ọmọ tèmi wọ́n lọ fún wọn lówó wọ́n sọ wọ́n di tout ládùúgbò. Àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní kógi wọ́n kó ìgò wọ́n kó oríṣiríṣi nǹkan wá wọ́n ń fèsì ara wọn. Eléyìí ní Yoshibi ló ní kó wọn á pàdé ara Idiara ní kán wá pa Yoshibi. Can you imagine nínú ilé mi? Ẹ gbà mí torí kíni. Kò yé mi torí tèmi náà ni. Torí èmi fúnra ara mi ni. Wọ́n ṣe fẹ́ para wọn. Wàláì wọ́n ti ṣe fọ́tò ara mi sínú yàrá ara wọn báyìí. Irọ́ o. Frame tí wọ́n ń wò láàárọ̀ tó ń wò frame yẹn ó gùn jù ẹ lọ. Torí pọ̀ fẹ́fẹ́ ẹ̀. Wọ́n láwọn fẹ́fẹ́ mi. Ẹgbà mi ṣọ́ ń ṣe wọ́rọ̀ ni. Kí ni wọ́n rí lára ẹ̀? Mi kò yà mí lẹ́nu náà mo fine. Ta ló ń tàn ẹ̀? Fúnra mi mo hands mo dẹ̀ ga mo mọ̀ fúnra mi bọ̀ tèmi fúnra mi prevent ara mi mo dẹ̀ ṣe kí ni mo caution ara mi olófà mi ò lura mi ní ròkúrò bíi tiẹ̀. Kí ló ṣe mí? O rí bó ṣe dé agbádá ló ń wọ̀ kí ni ẹ jẹ junior mi ló jẹ́ ní primary school agbádá ló kó sọ́run yìí o rí mi ní. Iṣẹ́ tí mò ń ṣe ló yẹ kí n máa wá gbádà ṣé kò fìtì mi ni. Má tọrọ ẹ jẹ kó o dìṣọ lélẹ́gùsì o tí mo á fẹ́ kó ṣẹlẹ̀ rí mo ti gba ọ̀dọ́ sọ bẹ́ẹ̀ lọ tó jẹ́ Christian ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run àti làákàyè ni a máa bá fi lò ní ìfẹ́ bẹ́ẹ̀ irin fún rin iná fún náà ni mo fẹ́ sìn bá mi ṣépè fún wọn káwọn méjèèjì rìn ìwọ gbó lọ kọrin ìwọ gbó mi fẹ́ rí wọn mọ́ ń bí tí mo ní dùn. Níbo làwọn ọmọ ẹ ti lọ tójú bọ̀ tí wọ́n fi sọ pé kán máa wá Saamu kiri mo mọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ lára wọn wọ́n kọ́kọ́ ṣe back to sender attack náà àkọ́kọ́ attack wọn bẹ́ẹ̀ ni àmọ́ méjì náà ni o ìkan wà tó yẹ pé tí n bá bẹ̀rẹ̀ ń bí báyìí wọ́n ó kẹrù wọn báyìí sanran gbó wọ́n gba títì lọ́nu wọ́n rí mọ́tò báyìí tó ń lọ tó ń bọ̀ báyìí wọn ò ní dá mọ́tò dúró pé àwọn ń lọ bí báyìí o wọ́n kò kò sẹ́nu mọ́tò ní mọ́tò bá jáàmù wọn. Kí ló ṣẹlẹ̀ àìbímọ ẹ ló fà á nù àìbímọ ẹ ní àrùn káwà ti bí wáyé pò ti bímọ ni ò ní ronú mẹ́ máa nǹkan mọ̀ lọ́mọ máa lọ kó mọ́tò dẹ̀ gbà kó máa lọ ohun tí mò ń sọ fún ẹ kọ́ ni àní kan kúrò ní gbogbo sàkání mìíràn wá ní mò ń tà láti sọ fún ẹ. àyàn iṣẹ́ ń bí báyìí wọ́n padà délé ilé ni wọ́n ti ṣe yún. bẹ́ẹ̀ ni kán láwọn lọ bí ìsàbísà tàbí kán láwọn lọ sí Màdúgùrí láti rú bíi kán dẹ̀ máa ronú pa tèmi rárá tí màá fi rójú láyè lo fúnṣọ mi. tí n bá ti délé tí n bá ti po oríṣiríṣi nǹkan pọ̀ fún wọn tí mo ti pẹ́lẹ́ dà wọn sí Yoshibi tòun ti Idiara. wàṣẹ ìdílé kò tó. kí n tó ṣe yún fúnra ara wọn báyìí ni wọ́n máa kẹ́rù tí wọ́n á dẹ̀ gbàgbé tí wọ́n ní lọ. tó o bá lè ṣe fún mi inú mi á máa dùn aláwọn méjèèjì míì ní débi ni pé àwọn fẹ́ mi sẹ́ Yoshibi dìde sọ wípé o máa la kan lẹ̀ pé kémi òun Yoshibi àtọ̀dún lọ ti gbàgbé ní o ti gbàgbé ní Yoshibi ọ̀rọ̀ àgbà mi ní ìgbàgbé. má bínú Yoshibi tipẹ́tipẹ́ ló dé fúnra odò máa là dílẹ̀ tèmi máa jí òun. wọ́n ti rọ́jò ọ̀la ẹ̀ ni wọ́n ti rí fújú ẹ ni. Are you sure? I'm very sure. Tí wọ́n bá rí fújú ẹ irú tó ti sọ́rí lọ́yìn tó tún wá padà wá pé òun fẹ́ láì òun fẹ́ rún ẹ. ó mọ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ kó rí fúṣọ̀ mi ni jẹ́ kí n cover fúṣọ̀ mi fúnra ara mi kí n dẹ̀ lo fúṣọ̀ mi bó bá ṣe pé mi. àbí ṣó lè gbé fúṣọ̀ ẹ lé mi lọ́wọ́ náà kí n bẹ́ẹ̀ tọ́jú. ọwọ́ ta ni fúṣọ̀ tiẹ̀ wà ṣé kìí ṣe pé ó wà lọ́wọ́ ti làlá. àdúrà yín tó bá lè gbà inú mi á dùn gan o àìwò ń ṣe. aládùúrà yín ti gbà torí wọn ò kè é dúnkokò mọ́ ọmọ Ọlọ́run kò sẹ́nikẹ́ni tó lè kó yín láyà jẹ Ọlọ́run wà nípa tí yín. ṣe rí gbogbo nǹkan láyé tó bá le títí kò sí bó ṣe lè le tó apá àdó ọ̀nìkà. àwọn onímùsùlùmí àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní adoharu sọ ìfilẹ̀ mọ́ àdúrà báyìí òun ló pọ̀ mùsùlùmí gbogbo ẹni máa tẹra má dùà àdúrà kò sádùrà tí ì gbà àdúrà tí ò bá ní gbà èèyàn ò ní rántí sí rárá àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà lágbára Ọlọ́run. ibà mi bá tiẹ̀ dídé kó rìn lómi tí o fẹ́ rí mọ́ rárá ní ẹjọ́. ẹ dúró talẹ́ńtẹ̀ fẹ́ kó rìn lọ àti wípé ìgbà wo ni àáfàá wọ inú ilé yìí tó wọ inú yàrá ẹ tí mi ò dẹ̀ mọ̀ tí mo dẹ̀ wá inú ilé yìí. ṣé
wà òkè inú ilé tí mò ń sanwó ṣẹ́yìn lẹ́ bá mi sanwó lé ni ẹ máa gbọ́rọ̀ òpònú tó tún sọ lẹ́nu. gbèdé kan bá jọ ń gbélé ni. wọ́n sọ bẹ́ẹ̀ sí ara ilé. ẹ jọ àfà mò ń gbọ́ tí ó ń sọ ń pààyàn ta ló ní pé kẹ́ ẹ pa. ẹ má fẹ́ lọ kọ́ o ọlọ́run sì ní dàn yín láàmú lótìtọ́ wọ́n lẹ́nìkan ń da ayé àwọn láàmú wọ́n ní kò sẹ́ni tí ń da ayé ọmọ ọlọ́run láàmú wọ́n ní ń bá wọn pa àmọ́ àdùkúrán tẹ̀mí gbé dání o àìpààyàn a máa ń tún ayé èèyàn ṣe ni ó ti yé wọ́n wá ní àṣàdúrà dé pé ó ń tọ̀hún yóò yí ẹ̀bá fún wọn yóò mọ̀ ṣe tiẹ̀ wọ́n sì mọ̀ ṣe tiwọn. afa ẹ má bínú o àwọn ní kẹ́ ẹ bá wọn pa èèyàn kan ẹlẹ́ẹ̀lẹ̀ pa ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o Yoshibi tí mo wá bá nu ilé ọ̀rọ̀ pípa làwọn náà sọ fún mi. sọ bẹ́ẹ̀ ẹ ní sùúrù ẹ tẹ̀ fi gbé gbogbo yẹn tìǹà ẹ fi yẹn lẹ̀ sápá kan náà. ẹ má ní kí n ní sùúrù. ẹ ní sùúrù sẹ́ ìwọ kí ní ṣáńkúlú bọ̀yì ta ló sọ pé kó wá pa. sọ bẹ́ẹ̀. kí ni reason tẹ́ fi máa sọ wípé kéèyàn kan pa èèyàn kan àwọn ń sọ fún àáfà wípé kí wọ́n bá wọn pa èèyàn ẹ̀yin náà ń sọ fún èmi wípé kí n bá yín pa èèyàn. àwọn náà sọ bẹ́ẹ̀. bíbélì tí mò ń kà yìí ọlọ́run ò fi àṣẹ fún àwa ènìyàn wípé ká para wa. Al-Qur'ani nìkan táwọn agbójúlé ò fà yí ẹlẹ́ ká pààyàn bẹ́ẹ̀ bá pààyàn kódà tí ó dáa ni. ọlọ́run ò fẹ́. sọ bẹ́ẹ̀. Bùrọ̀dá Sàámú. ẹ gbọ́ pé mò ń pè látẹ̀kọ́ ni. Bùrọ̀dá Sàámú má bínú. kí ló ṣẹlẹ̀ tẹ́ wá sínú ilé mi tẹ́ lè wọnú yàrá mi láti wá kí mi ẹ kàn dédé wọnú mi ò understand how. Yoshibi ni wọ́n pè mí àwọn ni mo wá rí ẹ dẹ̀ mọ̀ wípé tẹ̀yin ò bá ránṣẹ́ pé èèyàn ò lè dédé kúdùrú wọnú yàrá yín torí ìpè orí mi ò fẹ́ kó gbẹ dànù látẹnu yín òun ló fà á tí mo fi rọra lọ bá ẹni tí ó pè mí ohun táwọn dẹ̀ ń bá mi sọ ni wípé kí n bá wọn gbàdúrà fún èèyàn kan kó kú dànù mo dẹ̀ lọ Ọlọ́run ò fi àyè ẹ̀ lẹ́fàwọ̀ èèyàn òun ni mo tún dé ta tọ́ǹsì tá a tún gbọ́ lẹ́nu àǹtí táwọn náà sọ fún àfà wípé kán bá wọn pààyàn ṣùgbọ́n àfà láwọn ò lè pààyàn tí wọ́n o. ẹ ní sùúrù mo mojú ìdàdà mo mojú ìgan dáadáa apprentice bàbá ọlọ́run fọhùn kọ yìí. ọmọdé kí wọ́n lè. ìgbà tí mo mọ ẹ̀ ń gbà yẹn ọ̀dọ̀ bàbá ọlọ́run fọhùn ló wà tó nǹkan kéwú. mo parí ìdádé mo ti sá lọ́wọ́ ìwé. èèyàn bá ń kọ́ nǹkan kí ni kí ló pè. apprentice ni. apprentice bàbá ọlọ́run fọhùn ní ẹ̀rọ. ọlọ́mọlé kí ó ní mo ti dà fa. ẹ ti dà fa o ti ṣe freedom nìyẹn kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ wá ṣe ń bí. ohun tí àwọn ń sọ tá a dé bá wọn lẹ́nu ni wípé wọ́n ní kán bá wọn pa èèyàn kan. kálẹ̀ ni wọ́n fẹ́ pa ṣùgbọ́n àáfà láwọn ò ní pààyàn àwọn lè rògùn ẹni yẹn lọ́wọ́ kó yẹra fún wọn. Idiara ta ló ní kọ́ bẹ́ẹ̀ pa. Yoshibi. La ilaha illallah Rasulullah sallallahu alaihi wasallam. Yoshibi ṣé lóòótọ́ ló ní pé kí wòlíì sọ bẹ́ẹ̀ bá ìpààyàn kan. òótọ́ ni. ta ló ní kọ́ bẹ́ẹ̀ pa. Idiara ni o. Yoshibi. Ẹ wá fi ọ̀rọ̀ kú ṣe competition láàrin ẹ̀yin méjèèjì. ẹni sùúrù kó tó gbàgbé ilé ẹ jọ. ọ̀rọ̀ yìí máa ti tó máa ti. àyínájà mo pe ẹ̀wọ́nú ilé mi tí mi ò mọ̀ pé lẹ́yìn lọ́nù yàrá wọn mo ní pé kó o bá mi ṣàṣà wọn méjèèjì kó ṣe kí ni. kí wọ́n rìn lọ. kẹ́rin lọ ráúráú. bẹ́ẹ̀ ni mo ti rí nù ẹ lè wá pa fún mi ó sì ní ohun tó máa ṣe fẹ́ mi. ara tí mo sọ rẹ̀ ibí ni wọ́n kó àwọn èèyàn wá tí wọ́n sọ di wọ́ gọ́gọ́ tó fẹ́ para wọn torí kíni nítorí ìkíni èmi tẹ́ ti torí ẹja mo ní mo ti wọ menopause. àbí. ó dàbí ní spam mí ni kí ló ṣe yìí kí ló ṣe mí kí ló ṣe yìí tí bá gorí ẹlòmíì nù yín indomie ni mí ó dàbí sọ fún indomie ni mí ẹ má fọ̀ torí mi indomie ni mí ẹ lè enjoy mi gbẹgbẹgbẹgbẹgbẹ mo ti wálẹ̀. pẹ̀lú station yìí. bẹ́ẹ̀ ni indomie ni mí ẹ má fọ̀. ó jọ mi o. kí ló ṣẹlẹ̀ mo sọ bàbá mo sọ kọ̀kọ̀ mo ní ẹ̀ máa kú ẹ járọ́ mi mo ní mo ṣẹlẹ̀ ẹ má wọ̀ mí kiri mọ́ wèrè níyìn ẹ lè tún lékún síra yín. Adédọ́jà kí ni mo pè ẹ́ wá fún láti wá ṣe tẹ́mi ò mọ̀ pé àwọn eléyìí wọ́n ti invite àwọn èèyàn sínú yàrá wọn. bẹ́ẹ̀ ni o ní pé kí n sàsí wọn kí wọ́n wọgbó lọ. mo dìídì pé wádìí pẹ́yìn méjèèjì kò bá mi sàsí yín kẹ́ ẹ wọgbó lọ. bẹ́ẹ̀ ni ògùn sì ń bẹ. kẹ́rin wọgbó lọ tí mo sọ yẹn. ẹ wọgbó lọ ní ẹjọ́ làbó ògùn rògbò tó ṣiṣẹ́ tí n bá ti bó ògùn rojọ́ báyìí ẹ wọgbó lọ nu ó tán nu. o tí mo sọ nìyẹn bí mo tẹ̀ bá káàkiri ẹ tún ti ń lékún síra yín tí ò bá wá jẹ́ pé wòlíì gidi ni wòlíì sọ bẹ́ẹ̀ tí ò dẹ̀ jẹ́ wípé àáfà gidi ó ní apprentice bàbá ọlọ́run fọhùn tí ó jẹ́ pé àfa gidi ni ṣáàkùn nǹkan burúkú ni ò bá ti ṣẹlẹ̀ nípa ìdí èyí
ọ̀rọ̀ ti dọ̀rọ̀ mi. Ma take a massive step. Afa, o lè ṣorí burúkú o. Bó ṣe ti dà fa àìnígbé ẹ mọ́ Ọlọ́run ní jẹ́ kárí o. Ohun tó wà lọ́wọ́ ẹ yẹn ìwé mímọ́ ni ìwé tó dẹ̀ lágbára ni ìyẹn Quran tó wà lọ́wọ́ ẹ kò ní dín nǹkan mímọ́ ẹ lọ́wọ́ o. Ó yá máa lọ. Kò sí bí ogun ṣe lè lágbára tó àdúrà ní yanjú ẹ Ọlọ́run bá yanjú ẹ subhana rabbika. Rọ́bìlì ń sá tí àmọ́ yá sí fún náà ó dàbọ̀. Bẹ́ẹ̀ni ṣé o fẹ́ gbọ́ ọmọ yìí sì tí mo fi respect ẹ torí mo fọ́n náà gan. Everybody mọ̀ kí n má ju ẹ lọ àwọn ju ẹ gan má ju ẹ lọ. Bó ṣe wá wà yìí nǹkan tí mo ṣe fẹ́ fọ́ fún ẹ ò ní pé máa ń wojú ọmọ dàbí pé àjọra láì ṣe pé ìyá ọdún ló bí ẹ máa ń rò pé bóyá àjọra mi ìmọ̀ reason. Èmi náà notice o. mi ò mi mọ̀. Ibi iwájú orí yẹn ni. Aláwọn ọmọ ẹ̀mí àwọn ọmọ ẹ̀ Priscilla Peter táwọn yẹn bá rí mi ọmọ máa sáré mọ́ mi ní big daddy man. Bóyá ìjẹ̀rún kan. Ibo lèmi àti bàbá yín ti jọ mọ́ra àbí nǹkan kan ọdún sí ìtòrí mi náà súnmọ́ nìyẹn. Ẹ̀jẹ̀ lè ràn. O tún ṣe máa wò pé every time mo ṣe máa ń lọ sọ́dọ̀ ẹ̀. Gbá má tẹ o. Wọ́n ní ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kí ni? Ẹ̀ṣẹ̀ tó. Mi níṣẹ́ yá ilé. Àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú yín. Kò sí ìránṣẹ́ Ọlọ́run gidi tó bá jẹ́ pé lóòótọ́ ló gba Ọlọ́run gbọ́ tó bá sọ fún pé ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ ni má jẹ́ sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ó máa lọ. Ó ti lọ báyìí mo sọ fún ẹ pé kó o bá mi sàsí àwọn méjèèjì kán ni wọ́n gbó lọ bá mi ṣe. Ṣé kí n ṣe sínsìn kí ká bẹ̀rẹ̀ báyìí. Má ṣe báyìí wo tó o bá máa gbé ẹbọn torí ẹ kó yẹ bá mi kí ẹbọ sílẹ̀ máa gbé. Wàá gbé ẹbọn torí ọ̀rọ̀. Nítorí àwọn méjèèjì mi ìfẹ́ rí wọn má fẹ́ bá yé mi jẹ́ fẹ́ pàjọ ìjọ́ wo ni mo fẹ́ parí ẹ́písòdì. Mi ò rò pé ẹ́písòdì eléyìí lè parí o. Back to back ire ìgbóná burúkú ni gas goes re. Ṣé bọ́ ṣe ń ṣe yìí mi ò rò pé lè parí o. Àwọn ẹ́písòdì òdi ọ̀dà lórí àwọn méjèèjì ṣé mo fẹ́ kú ni. Ẹ ní láǹkàyè ni. Saamu ṣó fẹ́ gbọ́ kò bá jẹ́ 40 years ni mo fi rìn wọ inú igbó yẹn lọ tí wọ́n fi rí mi mọ́ kó wá jẹ́ after the 40th year ni mo ẹ̀ṣẹ̀ wá regain memory mi mo máa padà wá sí inú ilé yìí ni torí pé kí ni èmi àti ẹ àjọ máa bímọ fúnra wa mo jẹ́ lọ́mọ kan. Ìyẹn ò ṣeé ṣe ọ̀hún á ti dì 40 years mọ́jú orí ẹ̀ ọ̀hún ti máa papò báwo ló ṣe fẹ́ ṣe. Bọ́dà Saamu Yoshibi náà wọ́n jẹ́ yín lọ́mọ kan èmi wá láyọ̀ láti sọ fún yín pé èmi máa fún yín ní ìbejì lẹ́ẹ̀mejì. Onífẹ̀jì lè gbédè o ẹ gbà mí o kí ni gbogbo ilé ìbáyìí torí ọmọkùnrin tọkùnrin dẹ̀ pọ̀ ń ta dáadáa irú àwa rẹ̀ àwọn ìtì ìbímọ. Ó ga ọ. Àrínájà ibi tọ́rọ̀ ìwà dé dúró ó rí pélé ti ṣú. Ó ti ṣú o àfi bí ojú ọjọ́. Jọ torí Ọlọ́run mo tún wà lẹ́nu ẹ́písòdù gbàgbòsì ó ti pẹ́ ìyẹn wàhálà táwọn ọmọ yìí fún mi ṣe ṣòro kò lè parí wa. Saamu with the look of things mi ò rò pé ẹ́písòdù yìí lè parí o. Kí ló àròkù mo lè ṣe láti parí ẹ̀? Tóró ti sú mi ọ̀rọ̀ wọn ti sú mi kò sọgbọ́n tí mi ò ti dà ògbọ́n yẹn ó lò máa òǹjẹ mi lọ́mọ. Ó ti mọ sítórì ẹ ni ẹ ti jọ ń bàbọ̀ ti pẹ́ Saamu níbi tí ọ̀rọ̀ ìgbédè dúró báyìí. Gbé àgbélébú rẹ̀ ó wúwo bí kò wúwo máa tọ̀ Jésù lẹ́yìn kó lè bọ́ lọ́wọ́ ayé. Saamu tó bá kọwájú sí ẹ kó ta tó bá kẹ̀yìn sí ẹ ìyẹn lọ́fà tó bá kù wọ nìkan bro tèrò ara ẹ̀ pa. Gbé àgbélébú rẹ̀ èèbà ó wúwo bí kò wúwo báraka. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.